kéèyàn lé epo hàn níbẹ̀ kan ibẹ̀ sí tètè yà wáṣẹ múrìn síbẹ̀ kété lé epo kẹ́hìn ló gbéraga nù Dangote ti ṣòfin tuntun I'm telling you òun fúnra ẹ̀ lẹ́yìn agbépo á láti rìfáínárì rẹ̀ káyà já kùn wọ́n so ó ìníye kẹ́hìn ata ó níye pásánálì kan fẹ́ fìsì rẹ̀ sí òyìn ní dáa ọlọ́kàlùkù aṣọ ìgbéraga kan gbé kó gbé ẹ̀ wọ̀ ni ọlọ́kàlùkù aṣọ nù ṣùgbọ́n èmi gan fúnra mi náà mo ti ṣòfin tèmi ìfún mi oṣù méjì ni o àjọ mi mo fẹ́ gbà ní jẹ́ mi gbà èmi gan fúnra mi máa takù Dangote torí pé sọ nìkan takù rẹ̀ líjẹ́ lígbéraga èmi náà yá takù rẹ̀ jẹ́ mi gbàjọ àjọ ń pọ̀ 50,000 ní mẹ́ẹ̀dálí a week máa gbà kan 50,000 máa gbà kan 100,000 wọ́n jẹ́ 150,000 máa takù Dangote kẹtẹ mọ́ ọ̀dà nǹkan àwọn mi ìyàrí mi ò bí ran ire o ìran èèyàn mi hàn.